kú ojúmọ́ ẹ tún kú ojúmọ́ mọ́ ẹ káàbọ̀ sórí ètò eléyìí tá a pè ní àjímúná ìròyìn níkànnì Adáraníwá TV. Ìkànnì Adáraníwá Multimedia Limited náà ló ṣagbátẹrù rẹ̀, eléyìí tí ìyálóde ọmọwámiwá tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ adarí àgbà Samuel Olúbáyọ̀ Lámídé lórúkọ tèmi. Ẹ jẹ́ máa ka àwọn ìròyìn tó ń bẹ ńlẹ̀ fún yín, àwọn ìròyìn tó gba skiyaski tẹ́ni refreshing and tantalize. Dókítà Ọlámídé yín rèé àpọ́nbẹ́pọ̀ rẹ́písẹ́ńtà MC tó pọ̀ nílẹ̀ fún àkọ́kọ́ nínú àwọn ìròyìn tí í ṣe bẹ́ẹ̀ ní ń bẹ lọ́wọ́ níṣẹ́ rántí arábìnrin eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí ó ń sọ wípé kí gbogbo àwọn ẹ̀yà Ìgbò kan máa ṣe bẹ́ẹ̀ kan máa fún àwọn ọmọ Yorùbá ní májèlé jẹṣẹ́ rántí àbẹ́ rántí inú pẹ́ rántí dáadáa. Ọwọ́ àwọn ìjọba ilẹ̀ Canada náà ló ti tẹ arábìnrin ọ̀hún o, tí wọ́n sì ti sọ wípé látàrí ìdúkokò ní kí wọ́n máa pa àwọn ẹ̀yà Yorùbá àti ẹ̀yà Benin, wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti fi ṣìkún òfin gbé láti ṣe ìwádìí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní ọ̀kan lára àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè ọ̀hún eléyìí tí ó wà ní Toronto, ìyẹn Sergeant Bassey Osagie náà ni ó sọ pé ìwádìí náà ló ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ó ti sọ̀rọ̀, ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún lédè tí ó ṣẹlẹ̀ náà ló ti mú kí Toronto, iléeṣẹ́ ọlọ́pàá ní Toronto, kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí látàrí bí ó ti jẹ́ pé NIDCON, ìyẹn àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà nílẹ̀ òkèèrè, bí ó ti kọ lẹ́tà sí wọn lórí ọ̀rọ̀ arábìnrin ọ̀hún. Ṣùgbọ́n bá a bá ta a máa tọ̀, torí bí a bá tọ̀ a máa ṣe bẹ́ẹ̀ a máa di ẹran onídìí. Lórí ọ̀rọ̀ ọ̀hún náà, nínú ìwé ìròyìn Daily Post ni mo wà níbi tí Simon Ekpaṣẹ ìrántí tó pẹ̀rẹ̀ ní adarí Republic of Biafra náà ló ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣe àtìlẹ́yìn fún Amaka Sombaga, yíyún arábìnrin ọ̀hún ilé tí wọ́n fi ṣìkún òfin tí wọ́n ní wọ́n fi gbé Simon Ekpa, ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó sọ pé òun lòun léwájú ìṣèjọba ilẹ̀ Biafra eléyìí tí ń sì ń bẹ lókè òkun, náà ló ti kọ̀wé sí ìjọba ilẹ̀ Canada wípé òun ṣe bẹ́ẹ̀ òun ṣe àtìlẹ́yìn fún Amaka Sombaga látàrí bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti ń pè fún wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí ó fi ṣìkún òfin gbé kí wọ́n sì ṣe ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀ látàrí bí ó ti dúnkokò láti ṣe bẹ́ẹ̀ láti gbẹ̀mí àwọn Yorùbá àti àwọn ẹ̀yà Benin. Ekpa náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó sọ̀rọ̀ tí ó sọ pé kí wọ́n máa sọ pé wọ́n fẹ́ ṣe ìwádìí kankan lórí ọ̀rọ̀ Sombaga o, nítorí pé nígbà tí àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ẹ̀yà tó kù tí wọ́n ń fi ọ̀rọ̀ burúkú ṣọwọ́ sí àwọn ẹ̀yà Biafra, àwọn èèyàn ilẹ̀ Biafra, ó ní kò sẹ́ni tí ó sọ̀rọ̀ ńgbà náà nítorí pé Dàbírí Eréwà Àbíkẹ́ Dàbírí Eréwà náà ló ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ pé ó ń jẹ ìgbádùn látàrí wípé àwọn ẹ̀yà tiẹ̀ wọ́n rí ojú re lọ́dọ̀ ìjọba, gẹ́gẹ́ bí Dr. Joy Robi lẹ́ni tí àwọn èèyàn mọ̀ sí adarí àgbà fún Biafra Ministry of Foreign Affairs, ìyún ẹ̀ka eléyìí tí ó ń rí sí ọ̀rọ̀ àwọn ilẹ̀ Biafra nílẹ̀ òkèèrè. Ẹni tí ó jẹ́ adarí wọn náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó kọ̀wé sí Mayor of Brenton ní Canada. Kọ́lọ́run dákun kó ṣàánú wa, lẹ́nìkan ṣe ń gbé lẹ́nìkan ń gbà á. Ó yẹ ẹja ṣe bẹ́ẹ̀ tún yá tẹ̀ wájú. Ìdí rèé o tí ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà kò fi lè wá sópin. Ìdí rèé tí ò fi lè wá sópin, kódà bẹ́ẹ̀ ṣe ń wo ohun ìjínigbé yóò máa tẹ̀wájú ní ìwádìí kan náà ló fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Ẹ sì rí ìwádìí gbọ́ kúlẹ̀kúlẹ̀ ìwádìí ẹ rí gbọ́ lórí ìkànnì Adáraníwá. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi sọ wípé ìpànìyàn kò lè àti ìjínigbé kò lè dópin ní orílẹ̀-èdè Nàìjíríà àyàfi tí wọ́n bá ṣe kíni. Àwọn wo ni wọ́n fẹ̀sùn kàn? Wọ́n fẹ̀sùn kan rìpẹ́tọ̀ àgbà ọlọ́pàá nínú ìwádìí o. Wọ́n ní rìpẹ́tọ̀ àgbà ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ń bẹ lára àwọn tí ó ń ṣokùnfà bí ètò ààbò bó ṣe mẹ́hẹ àti bí ìjínigbé bí ó ṣe ń tẹ̀síwájú lórílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ìwádìí yìí wọ́n fi ẹ̀sùn kan rìpẹ́tọ̀ àgbà ọlọ́pàá tàná, rìpẹ́tọ̀ àgbà kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí ọwọ́ rẹ̀ mọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Iná ni àríṣe iṣẹ́ ìrántí àríṣe àráìsì àríṣe àráṣe
Arásè lórúkọ wọn. Ìpẹ̀tù Àgbà wọn nìkan ni wọ́n sọ wípé ọwọ́ rẹ̀ mọ́ o nínú ọ̀rọ̀ ìjínigbé lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ní ìkànnì Adáraníwà TV. Ẹ já bọ́ sínú ìròyìn míì. Inú ìwé ìròyìn Vanguard nìyí wà. Ẹ já wọnú ìwé ìròyìn The Nation lọ níbi tí wọ́n ti sọ yìí pé ìpínlẹ̀ Taraba náà ló ti ń ṣiṣẹ́ o lórí àti lè san ẹgbẹ̀rún lọ́nà 70 náírà gẹ́gẹ́ bí owó oṣù eléyìí tí ó kéré jùlọ gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Wọ́n ní gómìnà Agu Kefà ní àná alánà yìí iná ló ti ṣe bẹ́ẹ̀ tí ó ti sọ̀rọ̀ o tí ó ti sì fi hàn pé olórí ẹ̀ka iṣẹ́ ṣíṣe àti ní ọ́fíìsì rẹ̀ iná ni wọ́n ń ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ owó oṣù tó kéré jùlọ eléyìí tí ìjọba àpapọ̀ tí wọ́n ti fi lélẹ̀ nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n buwọ́ lu àfikún àbádòfin ètò ìṣúná ọ̀hún. Kefà náà ni ó sọ yìí pé kì í ṣe nǹkan tí ó ṣe bẹ́ẹ̀ tí yóò jẹ́ wàhálà rárá. Ó ní òun ti sọ lẹ́ẹ̀kan wípé ìjọba àpapọ̀ ti buwọ́ lù ú, òun yóò sì ṣe bẹ́ẹ̀, òun yóò fìdí rẹ̀ múlẹ̀. Ó ní àwọn òṣìṣẹ́ wọn náà ni wọn yóò ṣe bẹ́ẹ̀ tí wọn yóò jẹ̀gbádùn nítorí pé wọ́n ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti fi nǹkan ránṣẹ́ sóko. Ó yẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ kí wọ́n gba nǹkan oko wálé. Ẹ wò ó, tẹ́ bá wá fẹ́ ka ìyókù ń bẹ nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí. Ẹ lọ kà ń bẹ̀ o nítorí pé gbagbagba iná ló ṣe bẹ́ẹ̀ tí ó pọ̀ ń bẹ̀ o tí gbogbo wa tá a sì máa tó bẹ́ẹ̀ àjọ máa kà á lẹ́kọ̀ọ́. Ó yẹ ẹjá lọ sílẹ̀ òkèèrè. Láti ilẹ̀ òkèèrè wọ́n ní ẹni tó jẹ́ gómìnà báǹkì àpapọ̀ fún orílẹ̀-èdè Libya náà ló ti sá kúrò ní orílẹ̀-èdè ọ̀hún àti àwọn ṣàǹkóṣàǹkó ní báǹkì àpapọ̀ orílẹ̀-èdè Libya látàrí kí àwọn afúngunmọ́ni àwọn adigungbọ̀tẹ̀ kí wọ́n má bàa ṣe bẹ́ẹ̀ kí wọ́n má bàa gé wọn gbé lọ. FT náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó sọ̀rọ̀. Wọ́n ní gbogbo ìgbésẹ̀ ẹni tí ó jẹ́ adelé olóòtú àgbà fún orílẹ̀-èdè ọ̀hún ìyún Abdulhamid Al-Biba láti rọ́pò òun náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó tako òfin eléyìí tí wọ́n fi délẹ̀. Bẹ́ẹ̀ bá wá fẹ́ kàyókù ń bẹ nínú ìwé ìròyìn Reuters eléyìí tí ó jáde láàárọ̀ yìí. Tẹ́ ẹ bá fẹ́ ṣe bẹ́ẹ̀, tẹ́ ẹ bá fẹ́ ra àwọn aṣọ ojúlówó, ẹ máa bọ̀ sí ìkànnì Adáraníwà Fabrics and Fashion Firm. Àbújá náà la fi kalẹ̀ sí, kò sí síbi tá a pé kó aṣọ lọ, kò síbi tá a lè fi aṣọ ránṣẹ́ sí o. Ẹ bá wá ṣe bẹ́ẹ̀, tẹ́ ẹ bá ní iṣẹ́ kan eléyìí tẹ́ ẹ fẹ́ ká bá yín supervise, a ní Adáraníwà Supervising Agency. Bóyá ẹ fẹ́ kọ́lé, bóyá ẹ fẹ́ ralẹ̀, bóyá ẹ fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ilé iṣẹ́ kan tàbí ilé iṣẹ́ kan wò pé ilé iṣẹ́ yóò lọ déédéé, ẹ wá bẹ́ẹ̀ ká bá yín ṣe bẹ́ẹ̀, ká bá yín supervise ẹ̀, ká bá yín coordinate ẹ̀ kó lè lọ bó ṣe máa lọ. Ẹ kàn sí ìkànnì Adáraníwà Supervising Agency lónìí. Bó bá sì jẹ́ pé ẹ̀yin wò pé àwọn òròyìn kan náà ló ń ṣe kọ́lọ́fín lọ́dọ̀ yín, ẹ fi tó wa létí o ká lè gbé e síta. Nọ́mbà Adáraníwà rèé, ẹ lè pe dókítà Ọlámídé sórí 08034865342 tàbí kẹ́ ẹ pe Adáraníwà fún ara ẹ̀yìn ìyálédè ọmọ wa mi wá àríkẹ́ ni ó gbé, tàbí kẹ́ ẹ bá wa chat ní WhatsApp lórí àwọn nọ́mbà méjèèjì yìí 08131158414 tàbí 08034865342. Nínú méjèèjì àwa náà láṣẹ bẹ́ẹ̀ tí a gbé. Bí kì í bá ti ṣe Adáraníwà kò lè ṣe bẹ́ẹ̀, kò lè dàbí Adáraníwà. Oníjù báyìí lọ lórí ìròyìn àjímúná fún tòní. Títí ọ̀la ká tún jọ máa pàdé. Ẹ sì má gbàgbé, ẹ pàdé wa lórí ìkànnì Adáraníwà ní TikTok, ẹ pàdé wa lórí ìkànnì Adáraníwà ní Facebook, ẹ pàdé wa lórí ìkànnì Adáraníwà ní YouTube láti sọ̀rọ̀ kí nìdí àwọn wo ni wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n da omi àlàáfíà orílẹ̀-èdè wa Nàìjíríà rú. Àwọn rìpẹ́tọ̀ àgbà ọlọ́pàá wọn wà ń bẹ̀, àwọn tí wọ́n pera wọn ní ọ̀tẹlẹ̀múyẹ́ wọn ń bẹ̀. Ẹ wò ó, yóò lágbára pọ̀. Títí ìgbà míì tá a tún jọ máa pàdé, lórúkọ ìyálòdì ọmọ wa mi wá àríkẹ́ ọmọ àjọbọ òmìnira olóúnjẹ ìyálò padà bá fẹ́ ọkọ̀ àìlè náà ni mò ń dágbére fún yín pé káfíńrì àtayọ̀ pàdé. Dókítà Ọlámídé lórúkọ mi. Ó dàbọ̀.